Àwọn northern elite, political elite, gbogbo wọn ni wọ́n ti ṣe kí ni? Wọ́n kẹ̀yìn sí El-Rufai situation. Wọ́n ní kò sí nǹkan táwọn lè ṣe sí. Karma òun ló dé bá El-Rufai. Kasa. Northern political class, northern political elite. Wọ́n ṣe kí ni? Kí ló gbọ́ tí mo wí? Mo ń gbọ́ fídíò wọn bá wá bá tó máa gbọ́ lẹ́nu wọn fúnra yẹn. Wọ́n kẹ̀yìn sí El-Rufai. Wọ́n ní law of karma láti ọwọ́ Ọlọ́run ni ìdájọ́ Ọlọ́run òun ló dé bá El-Rufai. Wọ́n lòun ló fìyà jẹ El-Rufai, kì í ṣe Tinubu. Àwọn northern political class iná fẹnu ara wọn sọ wípé law of karma òun ló ń ṣèdájọ́ fún El-Rufai lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní bóyá àwọn àdúrà àwọn tí El-Rufai ti bayé wọn jẹ́, tó gbayé wọn, tó fi ipò ẹ̀ lánàá, tó fi humiliate, tó fi brutalize àtoríṣiríṣi bẹ́ẹ̀. Yálà lọ́kùnrin àbí lóbìnrin tí wọ́n kóra wọn jọ tí wọ́n gba àdúrà òdì sí inú ayé ẹ̀. Wọ́n lóun lè bí àdúrà yẹn ó gòkè tán Ọlọ́run ló ń san El-Rufai ní ẹ̀san lọ́wọ́lọ́wọ́. Àwọn northern political class ló sọ bẹ́ẹ̀ o. Wọ́n nítorí ẹ̀ kò sí kankan táwọn lè ṣe lórí kéèsì ẹ̀. Ó sì tẹ́lẹ̀ ní kó wá gbọ́ lẹ́nu wọn ṣe orílẹ̀ ayé tàbá ń sọ fún ẹ pé kó be calming down. Be calming down. Òkè ẹ tó wà yẹn. Be calming down. Ipòkípò tó bá wà, àyèkáyè tó bá wà. Be calming down. Torí pé ohun tó ń tọ́ báyìí lọ́dún eégún. Tẹ̀lé mi kẹ́ wá lọ wò ó wá. Karma is a bastard. It doesn't forget. This I am saying in reference to current predicament, circumstances, trauma and pain that Nasir El-Rufai is going through. Many people are saying that Nasir deserves justice, and I say Nasir deserves justice. That Nasir should be treated within the ambit of the law, and I also repeat, and I concur, and I agree, and I subscribe, and I back that call. But those who are making these calls are forgetting one thing, that for karma, it is treachery for treachery, breach for breach, pain for pain, melancholy for melancholy, sadness for sadness. This is the rule of karma, and that is the law of God. You plant evil, you harvest evil. You plant maize, you harvest maize. You can never plant rice and harvest guava, or lemon, or mango. Everybody his own actions, good or bad. And when people pray, when their rights are being breached upon or have been breached, when they have been posted into pains avoidably, when their rights have been taken over and breached, when their properties have been destroyed, when they have been dispossessed of the means of their livelihoods prematurely, when their monies are held, they pray. Some of them will look away, those with extreme tolerance factor. But those without extreme tolerance factor will react in different ways. Some of them that cannot speak in public, that cannot read, they cannot write, they converge in churches and in mosques, and they pray against their tormentor. And God and Allah answers the prayers of those who are tormented, whose rights have been trampled upon. Just, even if you don't read Hausa, just listen to these two clips. A clip of a prayer session of teachers that were dismissed by Nasir El-Rufai without giving their legitimate entitlements. And a clip of a woman who lost her shop on account of Nasir's demolition. Let somebody translate to you the contents and the meanings and the words in these prayers. All directed at what? At El-Rufai.
Allah ka kaskantar da Nasir Ahmad El-Rufai. Allah ka kaskantar da Nasir Ahmad El-Rufai. Allah ka watsa zuri'an shi. Allah yanda ya tona asirin zuri'an bayinka Allah ka walakanta shi. Allah yanda ya tona asirin zuri'an bayinka Allah ka walakanta nashi. Allah ka kunyata nashi. Allah ka talautar da nashi. Allah ka saka musu bala'o'in da ba su zato. Allah ka saka musu masifan da ba ni da abin da zan ce nan ya ce na nan ya sha na Allah yake ba ni da abin da zan yi an zo an wulakanta mun kaya. Wannan kayan ki ne nan gurin duka? Kayan ta ne nan gurin duka? Kayan ta ne nan gurara. Allah sarki. Akwai na iyayenmu. Akwai na iyayenku. An fito za a nema abin da za a ci yau. Shi za a kai gida goban Allah kai mu a fito a nema a kai gida. Ga abin da ya mana in har ya kuntata mana ne to muna neman Allah kuntata mu shi. Nan nake biyan kuɗin haya, nan nake ci, nan nake. Yawa Allah nan ba ta da mataimaki bawan Allah sai Allah. Ba ta da miji, ba ta da wanda zai taimaka mata sai gurin Allah sai wannan sana'a. Bisbillahi ita ne kuɗin haya, ita ne abincin da za a ci, ita ne kuɗin makarantar yara. Bisbillahi ga abin da ta kasance amma wannan baiwa Allah saboda Allah ya ake so da mutane. Ya ake so da al'umma saboda Allah. To Allah shi kyauta. And the prayers of those who have been wronged are answered. They go to God directly without any intermediary, and they are answered with precision. My fear is and my thought is that these prayers against Nasir have been answered serially and severally by God. Otherwise, how do you imagine the role Nasir El-Rufai played in bringing Tinubu to power? The way Nasir disparaged almost all northerners who are opposing Tinubu's candidature. The way he wished away all elders in the north and assumed the role of an older, sole eldership owner in the north. He fought with his teeth and nail. You could see him visibly angry anytime he is promoting Tinubu. How do you imagine, except for these prayers that have been answered, how do you imagine that the same El-Rufai is being treated as a lapper in this government, is being denied any position? He has been peddled as a security organization as reported. Same person has been arrested. Same person has been arraigned serially and multiply. Except a curse in prayer, one cannot understand and comprehend why these things are happening in Nasir El-Rufai. Ẹ wọlé ayé, ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn northern political class. Ó ní wọ́n pe òun pé àwọn kọ̀ọ̀kan wọ́n ń sá káàkiri tán pé àwọn àgbààgbà ní northern part of Nigeria. Ìpè kí wọ́n wá foríkorí kán jókòó, kán pé bíríkótó, kán pé bíríkótó wípé El-Rufai ò gbọdọ̀ rọ́tì sí inú prison bí tó wà. Ẹjá lọ gbálẹ̀ ara wọn ni. Ó ní ṣùgbọ́n law of karma òun ló ń deal pẹ̀lú El-Rufai lọ́wọ́lọ́wọ́ kì í ṣe Tinubu. Ipasẹ̀ èèyàn kan lọ́lọ́run á fi fìyà jẹ èèyàn kan. Tó o bá wà ní àyè kan àbí ipò kan lónìí tó o rò wípé kò sẹ́ni tó lè mú ẹ, bí ènìyàn ò bá lè mú ẹ, Ọlọ́run á mú ẹ. Bọ́lọ́run bá dẹ̀ fẹ́ mú ẹ kò ní sọ̀kalẹ̀ látòkè ọ̀run wá mú ẹ. Ènìyàn bíi tiẹ̀ náà ló máa ràn. Òun ló ń ṣẹlẹ̀ sí El-Rufai lọ́wọ́lọ́wọ́. Tí àwọn northern political stakeholder, the northern political elite, tí wọ́n bá sọ wípé kán má pe àwọn ò ní interest nínú meeting láti ṣe meeting bí wọ́n ṣe máa dá agbára jọ àbí bọ́n ṣe máa lọ bẹ Tinubu kó free El-Rufai. Wípé law of karma, ìdájọ́ Ọlọ́run òun ló dé bá. Wípé kò wúwa ré, kò ṣeṣe ré ní gbogbo àsìkò tó jẹ́ gómìnà àti gbogbo ìgbà tó ti ń dùn politically ní northern part of Nigeria. Ìwọ tó bá ń gbọ́ news dáadáa nípa politics tó dẹ̀ máa ṣe research, wàá ti rí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní northern part of Nigeria. Wàá ti gbọ́ oríṣiríṣi ìwà tí El-Rufai tó fi ayé wọn dá lára. El-Rufai bayé jẹ́, ó bọ̀run sí jẹ́. Lótìtọ́ politically agbára yẹn wà lọ́wọ́ ẹ̀. Ó ṣì lò, ó kó sí lọ́pọlọ, òun la ṣe sọ fún ẹ lénìí. Be calming down, má gbé nǹkan kan parí torí gbogbo nǹkan tó ń tán lọ́dún eégún. Bẹ́ẹ̀ ni, ǹjẹ́ ìgbà tí El-Rufai wà lójú ibẹ̀ tó ń jẹ́ jíìnúgò tí wọ́n bá sọ fún ní ọdún náà lọ́hùn lára àwọn tó humiliate tó brutalize
láìsí anything tí wọ́n ṣe. Lára àwọn tíṣà tó disengage wọn, tó kàn déédéé yọ wọ́n níṣẹ́, tó gba ìjẹ lẹ́nu wọn, lẹ́nu àwọn obìnrin tó fi ìyà jẹ oríṣiríṣi wọn, ọkọ wọn àti oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n wá ké pe Ọlọ́run wípé tó Ọlọ́run níbi tí ọ̀rọ̀ èdè dúró, agbára ti pín fún wọn. Agbára ti pín fún wọn Ọlọ́run. Wo ìròbìnújẹ́ ọkàn wọn. Bá wa ṣe báyìí fún àwọn ò ní agbára tí wọ́n lè fi discipline El-Rufai, ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run lọ́ba tí ń lágbára tó gbàgbára lọ́wọ́ alágbára tí fi tagbára mú ni, tí ilé alágbára tí ó mú alágbára ní ṣíkún láì lè lọ́bì kankan. Dìde kó wá san ní ẹ̀san. Ǹjẹ́ gbogbo ìgbà tí President Bola Ahmed Tinubu tí wọ́n ṣe campaign wọn ní northern part of Nigeria fún president tí wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀, ṣe bó ń gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀? Iṣẹ́ tí El-Rufai ṣe láti jẹ́ pé kí President Bola Ahmed Tinubu kó become president, òun ló ń lọ lọ́ọ̀kan yìí. Òun náà ló gbé sórí wípé no Tinubu as a next president o, no another candidate kankan tó máa win because tọ́ọ̀nù Saudana ni. Wọ́n ní the same El-Rufai ló ń pe gbogbo wọn káàkiri wípé tí ẹ ò bá gbà kí Tinubu wọlé, ogun ti dé nínú Nàìjíríà. Nàìjíríà tá ẹ̀ pè ní wọ́n Nàìjíríà non negotiable, ó máa wà negotiable, ó máa bàjẹ́ torí òun mọ nǹkan tí Tinubu is made up. Torí òun mọ àrà tó wà lọ́wọ́ Tinubu, òun mọ nǹkan tó lè ṣe. Ẹ jẹ́ kí wọ́n fún ní support kó rọra wà ń bẹ́ẹ̀ kan gbé fún, torí tọ́ọ̀nù wọn ní south ni. Bó ṣe ń gbọ́ lẹ́nu àwọn political elite wọ̀nyí wípé òun ló gbé sórí, àìmọye ló bá jà, àìmọye àwọn northern leader náà go against Tinubu tí wọ́n ní no, òun ló wà lára àwọn tó ta muslim ticket káàkiri fún wọn. Ní ìgbà yẹn, ǹjẹ́ tí wọ́n bá ríyàn sí El-Rufai ní pẹ́rẹ́ ìpàkọ́ wípé wá èèyàn tó ń ṣiṣẹ́ fún yìí tó bá dé orí àpèrè yẹn, òun ni Ọlọ́run máa lò láti wá ṣe kíni, ṣe ìdájọ́ fún ẹ. Mo ní ipòkípò tó bá wà lónìí, má gbé parí, torí ẹni tó dìde tì ẹ́ lánàá ní ìgbà tí ojú pọ́ngún ẹ̀, tó o bá ṣìwàwù sí wọn, tí wọ́n bá fẹjọ́ ẹ̀sìn wọn lọ́rùn, ó lè má jẹ́ àwọn, ó tún lè má jẹ́ àwọn tí ò tó wọn. Àwọn lọ́lọ́run máa lò láti gbé ẹ látòrí òkè yẹn wá sílẹ̀ tó sì ní dúnmọ́ láyé àti láyéláyé. Wo El-Rufai, the same President Bola Ahmed Tinubu tọ́nà torí ẹ̀ bá wọn jà ní northern part of Nigeria láti become president, òun náà ni Ọlọ́run ló lò láti ṣe kíni, láti ṣe ìdájọ́ fún El-Rufai. Òun ló ṣe ìdájọ́ law of karma fún Rufai lọ́wọ́lọ́wọ́. El-Rufai ní ìgbà tí Ọlọ́run gbọ́ àdúrà àwọn tí El-Rufai fi ọwọ́ ọlá gbá lójú, tó rò wípé orí àpèrè tó ń wà àti pé position òun ní northern part of Nigeria ní the whole of Nigeria kò tí ì sí anybody tó lè, kò sí president kankan tó lè jẹ láyé tó lè fọwọ́ tọ̀hún lórí imú àbí tó lè wò òun anyhow. Gbàrà tí bàbá Tinubu wọlé ní kámá Ọlọ́run, ìdájọ́ Ọlọ́run ti sọ̀kalẹ̀ sórí El-Rufai. Ní ìgbà tí wọ́n pín ministerial post, ṣèbó orí tán submit orúkọ ẹ̀, àwọn ará wọn ní northern part of Nigeria ni wọ́n wọ̀nù bàbá Tinubu pé kó má fún ní ministerial post. Wọ́n minus ẹ̀ kúrò bẹ́ẹ̀, ṣé o ti ayé asáré gbàgbé ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí òun fúnra lára ẹ̀. Ìdájọ́ Ọlọ́run yẹn débá wípé ó tún grant interview, ó tún ṣì ọ̀rọ̀ sọ, ó tún ṣì wí because kíní agbára yẹn àti ipò yẹn ó ti rúbọ lójú pé kò sí bàbá ńlá ẹni náà politically inú Nigeria, not even Nigeria president ló lè bring go to book. Ó ń sọ boldly lórí interview tí gbogbo àgbáyé rí wípé àwọn làwọn pa Yar'Adua.